Aláròyé máa wí o. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Olúbàdàn tuntun àti igbákejì ẹ̀ nìbàdàn. Gbogbo ọba ilẹ̀ Ìbàdàn ló ti gbáradì báyìí láti gbé Olúbàdàn tuntun gorí ìtẹ́ pẹ̀lú bí ìgbìmọ̀ Olúbàdàn àtàwọn ọba ilẹ̀ Ìbàdàn gbogbo ṣe ṣàbẹ̀wò sí ọba Owólabí Akínlóye Ọlákùlẹ́yìn, ẹni tó múra sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí láti gorí àpèrè gẹ́gẹ́ bí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn lọ́sẹ̀ tó ń bọ̀. Lójú àwọn tí ọ̀rọ̀ Ìbàdàn jẹ lógún, àbẹ̀wò tí àwọn ọba ilẹ̀ Ìbàdàn ṣe sílé ọba Ọlákùlẹ́yìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù keje ọdún 2024 yìí kọ́ ló ṣe pàtàkì bí kò ṣe ìrẹ́pọ̀ tó padà sáàrin ọba tuntun náà pẹ̀lú igbákejì rẹ̀ ọba Tajudeen Ajíbọ́lá tí í ṣe ọ̀tún balógun ilẹ̀ Ìbàdàn. Tẹ́ ò bá gbàgbé, ọba Ajíbọ́lá ló ti kọ́kọ́ yarí pé ọ̀gá òun kò lè jọba nítorí bàbá náà kò lálàáfíà rárá. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹta ọdún 2024 yìí lọ́ba Lékan Balógun tí í ṣe Olúbàdàn àná wàjà tí ààyè sì ti ṣí sílẹ̀ fún Ọlákùlẹ́yìn láti gorí ìtẹ́ látìgbà náà gẹ́gẹ́ bí ìlànà àti ètò ọba jíjẹ ní ilẹ̀ Ìbàdàn. Lọ́jọ́ kẹta ìpapòdà ọba Balógun làwọn ìgbìmọ̀ Olúbàdàn lọ ṣàbẹ̀wò sí ọba Ọlákùlẹ́yìn láti kí ikú àsẹ̀yìndè àti láti kí ikú ìmúrasílẹ̀ orí àpèrè tó ṣí sílẹ̀ fún un láti gùn. Ṣùgbọ́n wọn kò bá a nílé, tí àwọn ọmọ ẹ̀ tí wọ́n bá pàápàá kò lè sọ pé ibi báyìí ló lọ tàbí nǹkan báyìí ló ń ṣe é, tí kò sì sẹ́ni tó gbúròó bàbá náà láàrin oṣù kan àti ọjọ́ bíi mélòó kan látìgbà náà. Èyí ló fa awuyewuye tó wáyé tó sì gbáyé kan pé níṣe lára Balógun ilẹ̀ Ìbàdàn kò yá àti pé ó wà níbì kan tó ti ń gba ìtọ́jú ni. Ìyẹn ló ṣe jẹ́ pé lẹ́yìn tí bàbá náà jáde tán tí àwọn afọbajẹ pàápàá ti fọwọ́ sí pé kó jẹ Olúbàdàn, níṣe ni ọba Tajudeen Ajíbọ́lá tí í ṣe ọ̀tún balógun kúkú la ọ̀rọ̀ mọ́lẹ̀ fáwọn oníròyìn pé ìlera ọ̀gá òun kò gbé wàhálà ipò ọba. Látìgbà náà lọ̀pọ̀ èèyàn ti gbà pé nǹkan kò lọ déédéé mọ́ láàrin bàbá náà pẹ̀lú ọ̀gá rẹ̀, pàápàá pẹ̀lú bó ṣe jẹ́ pé látìgbà náà ni kò ti yọjú síbi ohunkóhun tí wọ́n bá ń ṣe nípa Olúbàdàn tuntun mọ́. Ìyẹn nínú gbogbo èèyàn ṣe dùn nígbà tí bàbá náà darapọ̀ mọ́ àwọn ọba ẹgbẹ́ ẹ̀ tí wọ́n lọ foríbalẹ̀ fún Olúbàdàn tuntun nílé ẹ̀ tó wà ládùúgbò Alálùbọ́sà nígboro Ìbàdàn, tó foríbalẹ̀ níwájú ọba Ọlákùlẹ́yìn tí àwọn méjèèjì sì dìmọ́ra wọn. Ọba Ajíbọ́lá yìí náà làwọn oníròyìn kọ́kọ́ lọ bá fún ìfọ̀rọ̀wérọ̀, òun náà kò sì fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ. Ó ní lóòótọ́ lòun sọ pé ọ̀gá òun kò lè jọba nígbà náà, ó sì nídìí tóun fi sọ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní ṣé ẹ mọ̀ pé oyè Ìbàdàn kò rújú, gbogbo wa láti mọ ẹni tó kàn, ṣùgbọ́n nǹkan tá a lòdì sí nígbà yẹn ni pé bàbá kò lè jáde. Ìyẹn ni mo ṣe sọ pé a ò tí ì lè máa ṣèpàdé lórí ọ̀rọ̀ bí Olúbàdàn tuntun ṣe máa gorí ìtẹ́ nígbà tá ò ti fojú kan ẹni tó fẹ́ jọba gan-an. Ẹni tó bá fẹ́ jọba ọ̀hún a fẹ́ rí i, a sì pariwo débi pé ọlọ́rọ̀ fúnra rẹ̀ gbọ́. Lẹ́yìn náà ni bàbá wá sí Màpó, wọ́n jó, wọ́n yan, wọ́n ṣe gbogbo ẹ̀ tí gbogbo wa sì rí i. Lẹ́yìn ìgbà náà la ṣèpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú gómìnà, a sì fẹnu kò pé kí ọba Ọlákùlẹ́yìn tí ọba kàn máa jọba lọ. Gbogbo nǹkan yòókù tó bá lè jẹ́ ìdíwọ́ a máa fojú fò ó, a ò fẹ́ fẹ̀tọ́ wọn, ìyẹn ẹ̀tọ́ ọba Ọlákùlẹ́yìn dùn wọ́n. Ìdí nìyẹn tá a ṣe wá lónìí, pé a ti gbà pé òun lọ́ba wa, ìyẹn la ṣe wá ṣe kábíyèsí fún un. Lórí ìgbìmọ̀ tí ìjọba gbé kalẹ̀ láti ṣètò ìwúyè ọba Ọlákùlẹ́yìn, ẹ̀kẹrin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Hamidu Ajíbádé fèsì pé ìgbìmọ̀ tí gómìnà gbé kalẹ̀ náà ti dáa, a ò ní láti máa là lé gómìnà lọ́wọ́ pé èèyàn báyìí báyìí ni kó yàn sínú ìgbìmọ̀, èèyàn báyìí báyìí ni kò gbọ́dọ̀ yàn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí ara ìgbìmọ̀ Olúbàdàn pàápàá ṣe wà lọ́nà tó láti gbé ọba Ọlákùlẹ́yìn gorí ìtẹ́, ọba Ajíbádé sọ pé lọ́jọ́ tá a mú ọjọ́ ìwúyè, ọjọ́ Friday lọ́jọ́ náà, èmi làwọn ìgbìmọ̀ Olúbàdàn fọ̀rọ̀ sí lẹ́nu. Mo sì sọ fún gómìnà lọ́jọ́ náà pé ètò ìwúyè yìí ti ń pẹ́ jù, ó ti lé lóṣù 3 báyìí. Friday ọjọ́ 8 òní ni mo fẹ́ kí bàbá wa Ọlákùlẹ́yìn gorí ìtẹ́ gẹ́gẹ́ bí Olúbàdàn. Gómìnà wa ní ìyẹn ti yá jù, pé oyè Ìbàdàn kì í ṣe oyè kọ̀rọ̀. Àwọn náà ní àwọn èèyàn tí àwọn fẹ́ pè bíi àwọn lọ́balọ́ba títí dórí ààrẹ orílẹ̀-èdè pẹ̀lú.
ìyẹn ni gómìnà ṣe ní ká fi sí ọjọ́ 15 lọ́jọ́ yẹn. A ò sì béèrè lọ́wọ́ gómìnà lọ́jọ́ náà pé àwọn kan la fẹ́ kí wọ́n yàn sínú ìgbìmọ̀ ìwúyè, àwọn kan la ò fẹ́ kí wọ́n yàn. Ìgbìmọ̀ Olúbàdàn tí wọ́n jẹ ọba nígboro ìlú Ìbàdàn ni wọ́n kó àwọn ọba ilẹ̀ Ìbàdàn lẹ́yìn láti foríbalẹ̀ fún Olúbàdàn tí í ṣe ọba gbogbo wọn lásìkò àbẹ̀wò náà. Nígbà tí oníròkò tìlú Ìrókò ọba Ọlásùnkànmí Abíóyè Ọpẹ́ọ̀lá pẹ̀lú ọba Murtala Babalọ́lá tí í ṣe onídò tìlú Odò léwájú àwọn ọba ilẹ̀ Ìbàdàn. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ wọn, ọba Ọpẹ́ọlá tí í ṣe oníròkò tìlú Ìrókò gba ọba Ọlákùlẹ́yìn níyànjú láti jẹ́ kí ìpàdé olóṣooṣù máa wáyé láàrin òun àtàwọn ọba ilẹ̀ Ìbàdàn kí àwọn èèyàn náà lè máa jábọ̀ fún Olúbàdàn nípa ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ nínú ìlú oníkálukú wọn. Lára àwọn ìgbìmọ̀ Olúbàdàn tó wà níbẹ̀ ni ọba Lateef Gbàdàmọ́sí Adébímpé tí í ṣe òsì balógun ilẹ̀ Ìbàdàn, ọba Abíọ́dún Kọ́ládàísí Aṣípa Olúbàdàn, ọba John Olúbùnmi Ìsíoyè Dàda ẹ̀kẹrin balógun, ọba Kọ́lá Adégbọlá Aṣípa balógun, ọba Adébáyọ̀ Àkàndé tí í ṣe ẹ̀karùn-ún Olúbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tó ń sọ̀rọ̀ nípasẹ̀ àrẹ̀mọ rẹ̀, ọmọọba Ọlásùnbọ̀wọ́lábí Ọlákùlẹ́yìn, ọba Ọlákùlẹ́yìn fọwọ́ sọ̀yà pẹ̀lú ìgbàgbọ́ pé ìdàgbàsókè yóò túbọ̀ bá gbogbo ilẹ̀ Ìbàdàn lásìkò tòun. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.